Mercy Aigbe nígbà ayé ẹ̀. Mercy kan Nollywood kan ni. Am I communicating? Hello, Mercy. Mercy is a trendsetter. Mercy Mamura. People want to look out for what Mercy is putting on with the support of our tailor then, our designer, CEO Lumi. Ejo CEO Lumi nko. Charlie gbonpa gen yen mo. Wọ́n ti dẹni àná. Kò sẹ́ni tó bá jẹni jápátá ni náà kí tiẹ̀ má bà. Ẹ wo small doctor àti bàtó ti súnmọ́ jẹni jápátá. Kò roko lo mọ́. Ọpẹ́ Ọlọ́run ló yé mi. Agbu ẹ mọ́, ó lọ Canada. Ṣé tó bá wà Canada òkè ránṣọ ni. Toyin king of fashion. Kí ló kọ Toyin ná? Kọtọmọtọkọtọkọ. Ó yìn ránṣọ. Last week ó yìn ránṣọ fún yan kan London. Tẹ́tẹ́ni, ṣé ni sewing machine bẹ́ẹ̀ ni. Àbó lọ́jà dúró ni. Kò sẹ́ni tó súnmọ́ jẹni jápátá tí ó. Ìgbà tá mama Mercy gbogbo yín. Mercy was a pesetter in Nigeria Nollywood. Am I communicating? Nǹkan tẹ́mi fi mọ Mercy ni pé Mercy máa múra. Mo máa oh bá jota mi tó bá múra, I give it to you. I give you your flowers behind you. Ṣẹ́gbọ́n. Mercy kí ló wá dé? Mercy sọ pé òun ṣe tó kú mọ́ mi òun life for that way. Mercy ó ṣọ̀rẹ́ mi. I fight for everybody. Ṣẹ́gbọ́n. Let me just correct you now. Mercy sọ pé òun ṣòkú ìyá òun. Olórí burúkú Ìyábọ̀ Òjó Ṣẹpẹtẹ́rì. Ó mú rice 4 kilo àpò méjì. Ìyábọ̀ mo challenge la wà lálẹ́. Ibi tó ti sọ pé ó pín rice ní party Mercy yẹn. Mo fẹ́ wo bí tó rice yẹn sí tó fi pín. Àlọ́ lórí burúkú ni gbogbo yín. Mercy ló ń ṣe party ńjọ́ yẹn. Ìyábọ̀ took over that party from Mercy. Ìyábọ̀ cannot take it. Am I communicating? Mercy. Ó wá wò bento kọjá lẹ̀. Mercy. Life for that Mercy. Party ẹ no party Ìyábọ̀. Hands down. Content creator ló kú party Ìyábọ̀. Party Mercy. Àwọn ẹni bí èèyàn. Politicians. Àwọn èèyàn gidi ló kú party Mercy. Eléyìí ó ṣọ̀rọ̀jà. Ìjọ́ tí Ìyábọ̀ bá ṣe dáadáa, máa yìn Ìyábọ̀ nbí, ẹ̀yin tẹ́ kò máa bínú lẹ bá bínú. Kò tí ṣe dáadáa lójú mi kò tẹ̀lé rí dáadáa ṣe. Ìtorí she is made for evil. She's prescribed for evil. Gbọ́ mi ṣá. Mercy. The fact tí pé bá Ìyábọ̀ Òjó wọṣọjọ́, kò sọ pé kí Ìyábọ̀ bẹ́ẹ̀ wọṣọjọ́ níjọ́ party mọ́mí ẹ̀. O bá wọn àbúrò ẹ̀ obìnrin, o bá wọṣọjọ́. O bá Ìyábọ̀ Òjó wọṣọjọ́, iye ò ti ẹ̀kọ́ èmi ná. Èyí tó pè mí ni pé Mercy, Ìyábọ̀ wá gbà ṣe. Ìyábọ̀ took over that party, Mercy. Gbogbo bí tó ń lọ Ìyábọ̀ ń bọ́ síwájú fídíò. Gbogbo ẹ̀yọ́ ọmọ Nollywood, ẹ dẹ̀ wí pé there is no mountain on the fire. Tó yẹ ìmàkú náà ṣe irú ẹ̀ ń jọ sí. Ewé wọn ṣọ́kọ ní gbẹ̀yìn. Do you all think it's natural just because you all want to gang fight? You think what is happening in your midst is natural? Nobody wants to see anybody among you. Ìyábọ̀ ló fẹ́ rí. Ó ṣiṣẹ́ débẹ̀ ni. Ẹ gbá orí yín mú, ẹ̀yin ọmọ Nollywood. Ó tẹ̀yẹ pé lórí burúkú ní ìdajì yín. Ẹ gbá orí yín mú. Orí yín ò ní gbà bùdí. Orí yín ò ní gbà. Gbogbo bí tó ti ṣe party láyé, tí n bá ṣì ẹ sọ fún mi. Tí n bá fẹ́ wá nǹkan ní party ìwọ tó ṣe party, kí la máa ṣe? Tó bá yẹ pé fẹ́ ya fọ́tò ẹni yẹn síbẹ̀ àbí? Ẹ ya fọ́tò ẹni yẹn. Fọ́tò ẹni tó ṣe nǹkan, which is Mama Mercy. Ló jẹ́ kí Ìyábọ̀ yà sí àpò 8 kilo, 4 kilo ni. Àlọ́ lórí burúkú ni Ṣẹpẹtẹ́rì fi fake life sílẹ̀ ní 2025. Mo challenge lálẹ́ Ṣẹpẹtẹ́rì. Lọ fi bí tó kó gbogbo rice yẹn tí wọ́n mi tó ń pín. Rice àpò méjì péré ló pín. But because you live for social media validation. Mercy gbé sórí platform ẹ̀. Ó sọ pé Uncle Richard mo fẹ́ dá mi jọ àti ìyàwó wọ́n fún òun ní perfume kó òun pín ní party mọ́mí òun. Ṣé ń gbọ́ mi? Ẹ mọ̀ kan tún. Àǹtí Jùwọ́n àti Uncle mo fẹ́ dá mi jọ ṣe ṣá. Fọ́tò Mama Mercy ló yà sí perfume yẹn. Wọ́n wá kọ from the mo fẹ́ dá mi jọ. Ìyábọ̀ olórí burúkú ọmọ òfò. Ìyábọ̀, ó kò bí mo dákẹ́ lórí ọ̀dọ̀ ẹ̀. Ó ní kúre. Jẹ́ kí ọba ní Elégùṣì ní kí máa bọ̀ lẹ́kọ̀ọ́. Nǹkan tí ma fojú ẹ̀ rí. Court letter yẹn. Tí olórí burúkú Ọ̀rágùtàn of Dublin tó ní kó fún mi yẹn. Tó o bá fún mi ọmọ àlè ní Ṣẹpẹtẹ́rì. Tó o bá fún mi Ṣẹpẹtẹ́rì ọmọ àlè ní. Ọ̀rágùtàn pé Abu Ebeli. Come on now. No, mo bèrè ni. Ṣé Ìyábọ̀ lè gbàrú ẹ̀? Oh, you not getting something. You're going to talk about Ìyábọ̀ wá fẹ́ pín rice ní party Mercy. Ìyábọ̀, that cheap. Àwọn wo ló celebrate no? Oh, you are so local. Nǹkan ayé gan.
ó wá gbápò rẹ̀ sí kóńgò méjì ó wá ní kó máa fídíò ẹ̀ ìwà àtẹ̀yí tó ti lo cream tó ti lo gbogbo last layer lórí cream yẹn ẹ wá jọ gbé báàgì òfò kan dání báàgì ráìsì òṣì kan olórí burúkú tí láwọn ebi náà ẹ wá gbé ráìsì méjì dání wọ́n wá sọ film and wẹ́wẹ́ call the camera film and wẹ́wẹ́ film the bride film the groom lọ ṣòkù Ìyábọ̀ wá ṣe film the bride film the groom ẹ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ ṣé wedding náà ṣe pàtí yẹn ni àbí tó kú ìyá àgbà kí ló dé tí ò lè ya ìyá Mercy sọ àpò ráìsì yẹn kó dẹ̀ kọ́ from the Ancambalance abẹ́gẹ̀t kí ló dé tí ò ṣe yàyà Mercy sí kókó from the Ancambalance àbí kí ló kọ́ ọmọ yẹn wọ́n náà ra lé ní Kenya àwọn kọ́ ló nílé o wọ́n bá wọn nílé polówó ni o kí ló tí Ìyábọ̀ ṣe máa wá ṣe ń parọ́ fún lórí social media náà tẹ̀dẹ̀ mango ṣe rí Ìyábọ̀ kò kí wọn congratulations ni Ìyábọ̀ mọ̀ kò kí wọn because ó mọ̀ pé tó ń bá parọ́ kí wọn tó bá lọ bọ́ọ̀sì ẹ sọ pé ṣèbò kí wọn àwọn kọ́ ló nílé wọ́n lọ polówó fún nílé yẹn ni ẹ wá ṣe congratulations ó ti ra lé sí Kenya ṣé lórí burúkú lẹ́yìn ọmọ Nàìjíríà ẹ má bínú ẹ̀yìn ọmọ Nàìjíríà tẹ́ ẹ ṣe nílà káyè náà ṣó ẹ ṣí èrè ni just because ẹ fẹ́ ṣe pẹ́pẹ́ dẹ̀ ẹ kàn máa believe irọ́ exactly ó wá pé ráìsì kóńgò méjì bó ṣe yá wá ó jẹ́ kó yàyà Mercy sí ráìsì yẹn kó wá kọ from the Ancambalance ó wá gbé fọ́tò ọmọ tó ti ṣe wedding ní March ó wá gbé sí ó wá ṣe film and wẹ́wẹ́ orí ẹ̀ burú Ìyábọ̀ nǹkan tí ò tó nǹkan ló máa ń jọ akúṣẹ̀ lójú oníṣẹ́ nǹkan tí ò tó nǹkan ló máa ń jọ ẹ́ lójú náà àwa wí tán wọ́n sọ pé múfì sílé tuntun wọ́n lé ẹ́ former house ẹni náà ó jẹ́ owó olé lọ́lẹ̀ ẹ̀ bẹ̀ ṣe bó sọ pé ramọ́gèjì ni a ní kò ní yẹ gbogbo ẹ̀yàn ọmọ tíátà ni irọ́ yín pọ̀ ẹ̀yin olórí burúkú ẹ wá máa ṣe pẹ́pẹ́ dẹ̀ ẹ máa ná bẹ́ẹ̀lì lójú agbo ṣé ìtọ́ láìsí pàtí yẹn tí ò mọ̀ ya Mercy pọ̀ ló ṣe nǹkan wọ́n á ní ṣe wedding náà ṣe ni ibi tẹ́tí daft nìyẹn you are so stupid olórí burúkú ọmọ Mercy òpònú pọtì ìyẹn náà ó ń tẹ̀lé lẹ́yìn Fúnkẹ́ Akíndélé sórí ìwọ̀n tiẹ̀ sórí orí pọ̀ kí n tún káàdì wọn Fúnkẹ́ ṣé Fúnkẹ́ ló máa sọ pé òun fẹ́ ṣe fíìmù tẹ́lẹ̀ tẹ́ẹ̀ ní rí èrò mo máa follow Fúnkẹ́ because I love her she's hardworking I love hardworking ladies ṣé ń gbọ́ mi mo máa follow Fúnkẹ́ kí Fúnkẹ́ tó put update kan báyìí ṣé ń gbọ́ mi èrò bá ti bo 1 million people àti like wọn àti bá share Fúnkẹ́ láwọ ẹ̀ kò fomi lò wo gbogbo bẹ̀ sí tó lórí burúkú yín ṣe yẹn wọ́n ti gbogbo ẹ̀ gbogbo 1 billion nípò lọ́nlẹ̀ ó ṣe 1 billion ní tíátà yẹn wo ṣóhun ká fíìmù tí ẹ̀gbọ́n ṣọ́fẹ́ ni wo ẹ̀yin non-entities Fúnkẹ́ ìgbà tó dájú gan òun pull crowd on your own Fúnkẹ́ ìgbà tó dájú gan òun pull crowd on your own I love you I share your craft but ṣó tí ìgbà tó ti bá àìrójú àìráyè ṣẹpẹtẹ́rì tó ti ń bá tẹ̀lé yẹn I don't do evil mo mọ̀ yan bú dáadáa but I don't do evil but tó bá ṣe nǹkan lọ́la tó fẹ́ cheat ẹ̀ máa gbé ìdá ẹ̀ ibi tí tèmi lè dé nìyẹn ẹ̀yin tẹ́ bá máa bínú lè máa bínú ó lè gbà tèmi àtàbí kẹ́ńjà ń gbà yẹn àbí kí Fúnkẹ́ tó wúkọ́ èrò àti bò wá ti ṣe ẹ lọ́wọ́ sí ẹ lọ́wọ́ péjì Fúnkẹ́ ó ti di bójì òkú ẹ jẹ́ lọ bá mi follow àǹtí mo tó fẹ́ pé 60 Ìyábọ̀ ráwọn tó ṣe rere sójú Fúnkẹ́ wá dẹni tó líkì á sí Ìyábọ̀ ó sad Fúnkẹ́ go and retrace your step ọmọ sẹ̀lẹ̀ you don't need anybody's validation mi ń rí Fúnkẹ́ ní gbogbo nonsense tó ń ṣe kiri nsìn ìgbà tẹ́mi mọ̀ Fúnkẹ́ I put her in a very high place ó wá ti dẹ́ ní ilẹ̀ ó wá ń bẹ̀bẹ̀ wá wo fíìmù mi ò ṣe Fúnkẹ́ á ṣe fíìmù tẹ́lẹ̀ á máa bẹ̀bẹ̀ kiri Fúnkẹ́ be careful go spiritual and understand what I'm saying this afternoon go spiritual kò yé Mercy wọ́n ti ta ògo Mercy ẹ lọ́wọ́ Mercy àgbé nǹkan sí tẹ́lẹ̀ Mercy had the followers she has the numbers Mercy kó gbé fọ́tò gan sínsìn ibẹ̀ dá ó dàbí bójì òkú ní péjì ẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tí ó wà ní fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Bukky Jesse tí ó sọ nípa Fúnkẹ́ Akíndélé Ìyábọ̀ Òjó àti Mercy Àyìgbé ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí o. Be careful gbogbo yín